29 nínú oṣù ojú ọ̀run Dhul-Hijjah ó pé 29 lénìí. Ọ̀la yóò máa jẹ́ 30. Ọjọ́ Sunday yóò máa jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún tuntun ti ìlànà Islam, yaani on the 1st of Muharram. Muharram á tún mú ọdún tuntun míì. Ẹ̀sìn Islam wọ́n lè máa fún wa ní àṣà wípé káwa náà máa pariwo káàkiri pé happy new year àbí kálá ń ṣàìsùn pé a fẹ́ wọdún tuntun. Ṣùgbọ́n oṣù Muharram lára iṣẹ́ eré tí wọ́n gbé kalẹ̀ lásìkò yẹn òun náà ni pé ààwẹ̀ gbígbà ó wà ń bẹ̀. Nínú Muharram ni Ashura wà àti Tasua, inú ẹ̀ ló wà. Yaani ọjọ́ 9 àti ọjọ́ 10 oṣù Muharram, inú ẹ̀ ló wà. Nínú àwọn oṣù tí ààwẹ̀ gbígbà tó ní ládá, Muharram jẹ́ ìkan bẹ̀. Ọdún Islam pé a mú ọdún tuntun nínú Islam, ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ọdún yẹn wọ́n kà á pẹ̀lú kíkúrò Mẹ́kà lọ sí Medina Ànábì wa Muhammad tá a mọ̀ sí al-hijratu an-nabawiyya. So ìyẹn ni wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣe ètò kíka ọdún. Ó ti ní tí wọ́n ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n tó yí padà. Sayyidina Umar ló yí padà. Ilé tí ń túmọ̀ sí pé gan nígbà tá Ànábì wà láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò kan wà tá Ànábì ò fi sínú ètò ẹ̀yìn òbá Ànábì. Ànábì ò fi sínú ètò. Tí bàbá kan bá wà tó bá kọ́ ilé kalẹ̀, ẹ máa gbọ́ o, tí bàbá náà bá kọ́ ilé, ó ná àìmọye owó kọ́lé yẹn, ilé yẹn rẹwà, ó ṣe rántán dín kalẹ̀, àwọn òṣìfìlà àwọn èèyàn ńlá nu pé ilé rèé, ilé ńlá rèé, wọ́n náwó sílé yìí. Kò túmọ̀ sí pé àwọn tí wọ́n bá jogún ilé yẹn àwọn ò níṣẹ́ ṣe mọ́ lára ilé yẹn. Táwọn tí wọ́n jogún ilé yẹn táwọn bá dé, tí wọ́n bá kọ ojú wọn síbòmíì, tí wọ́n ṣe àtúnṣe kankan lára ilé yẹn, ẹ dákun kí ló máa ṣẹlẹ̀ sí ilé yẹn? Ilé yẹn máa ṣe kí ni? Ó máa bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Tó bá dẹ̀ yá gan, dilapidation àbí báwo làwọn ilé ìbò ṣe ń pè é, dilapidation yóò bẹ̀rẹ̀ sí ní dé bá, a máa wó díẹ̀díẹ̀, àwọn ibìkan máa fọ́ mbẹ̀, àwọn ibìkan máa sán, àwọn ibìkan máa ya, ọ̀dà máa ṣá. Nínú àánú tọ́lọ́run bá ṣe fún ìjọ Ànábì Muhammad ìní pé àwọn tọ́lọ́run tò sábẹ́ ìràwọ̀ ni wọ́n, star làwọn fúnra ara wọn. No, the fact pé wọn kì í ṣànábì kò túmọ̀ sí pé àwọn náà ò ní mission nínú ayé. Kódà Ànábì wa Muhammad ó máa fi ń rinlẹ̀ àsìbátà wú nàbí yìí fi hayati yìí. Ànábì fi ń rinlẹ̀ láì mọye ìjà lójú ayé ti ẹ̀gẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà tẹ́ rí tí wọ́n tò lẹ́yìn òun yìí èèmọ̀ ni wọ́n o. Tí ó fi pé ní tí kì í bá ṣe wípé ìsìláàmù ti fi rinlẹ̀ pé ẹnìkan ò tún ní jẹ́ ànábì mọ́ lẹ́yìn òun, àwọn kan bẹ lọ́mọ lẹ́yìn òun tó yẹ pé ń táwọn gan ò bá yà àkọlé pé wọ́n lánàbì ni, àmọ́ nǹkan ni wọ́n. Lára wọn ni Sayyidina Umar, ẹ sọ pé radiyallahu ta'ala anhu. Ànábì kọ́ ilé yẹn, ó build ẹ̀sìn Islam, ó fi rinlẹ̀, ó jẹ́ kí ẹ̀sìn Islam ṣe. Ṣùgbọ́n àwọn kan ló bá a ṣe àwọn iṣẹ́ kan tí Islam fi di tó rẹwà lónìí.
òun nìkan ò lè dá sí fa ṣòkáwọn kan wá délé ní kí wọ́n máa bú gbogbo àwọn àfáà pé àwọn oníbídíà àwọn aládàádálẹ̀ iná dálẹ̀ kí ni bídíà tí wọ́n dálẹ̀ Ànábì wa Muhammad onímọ̀rọ̀ awù múmínú hasanan fahuwa indallahi hasan mọ̀rọ̀ awù múmínú hasanan wa huwa indallahi hasan tí múmìní bá wo kíní kan pé kíní ìta bá ṣe ó mọ̀ dáa Ànábì ní lọ́dọ̀ Ọlọ́run ní kíní yẹn ti dáa kó tó dọ́dọ̀ ẹ̀ ó ti kọ́kọ́ dáa lọ́dọ̀ Ọlọ́run ní nǹkan yẹn dáa lọ́dọ̀ Ọlọ́run. Àwọn sàhábà tí wọ́n tò lẹ́yìn Ànábì Olúwa gba owó wọn dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì kalẹ̀ tó yẹ pé àwa ó máa rò lẹ́yìn fún Ànábì ló dá kalẹ̀ ní tí kìí sì ṣe Ànábì Muhammad àwọn ni wọ́n gbé orí tí wọ́n kalẹ̀ fi kiri pé ẹjẹ́ á mú ilé ká ṣe lè báyìí ká ṣe lè báyìí ká yọ ilé kúrò lára arú ẹ̀ òun ni ọdún òun ni kàlẹ́ndà àtẹ̀kíwímùlè ìjírí kàlẹ́ndà tá à ń lò nínú Islam lẹ́nu Ànábì gan ògbóǹgbà tó wà láyé áàmù kí ni wọ́n ń lò nígbà tá à ń wà láyé nísìnyí àti ń lo áàmù ìjírí ọdún ìjírá òkè èwo ni wọ́n lò tá Ànábì fi kú ẹni ó bá mọ̀ kó náwó èwo ni wọ́n lò láyé Ànábì áàmù kí ni wọ́n lò kí ni ọdún wo ni wọ́n fi ń ka ọdún áàmùlì fíìlì àfáà tó gbà á nìyẹn áàmùlì fíìlì ni wọ́n ń lò ọdún erin lànàbì náà lò títí tó fi lọ áàmùlì fíìlì ọdún ìgbà tí àwọn jagunjagun láti ilẹ̀ Yemen tí wọ́n parapọ̀ táwọn fẹ́ wá wó Kaaba sẹ́ǹpọ́dún yẹn náà la fi ṣírò ìgbà tí wọ́n bí Ànábì Muhammad ìṣẹ̀lẹ̀ ni wọ́n máa ń lò ìṣẹ̀lẹ̀ ni wọ́n fi máa ń gbé kàlẹ́ndà kalẹ̀ àwa náà ń ṣe nílẹ̀ Yorùbá tẹ́ bá bi àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ní ilé ìrìkọ́dún wo ni wọ́n bí yín alóhùn ọmọdé tí àmọ́ ọdún tí ọba Adégoróyè tó jẹ ó fọdún kẹta ni wọ́n bí òun ó fi áàmù kìláfà ó fi ṣírò ọdún tán bí òun ó pọ̀ lọ bẹ́ẹ̀ ẹlòmíà ní ọdún tí wọ́n ṣe bíríìjì Julius Berger bíríìjì Julius Third Mainland Bridge òun ọmọdún tán bí wọn àmọ́ òun mọ̀ pé màmá àwọn sọ fún un pé ọdún yẹn ni wọ́n ń ṣe bíríìjì Third Mainland Bridge ọdún tí wọ́n fi ó ti fi ìṣẹ̀lẹ̀ yẹn máàkì bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ bó ṣe wà across different culture nìyẹn kì í ṣe ọ̀dọ̀ wa nìkan báwọn lárúbáwá náà ṣe ń ṣe nìyẹn áàmùlì fíìlì wọ́n ní míì náà tí wọ́n ń lò ṣáájú kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní lo áàmùlì fíìlì lára èyí tí wọ́n ń lò náà ni kí wọ́n sọ pé àsìkò ìgbà tí bìnáyìn kàbátì wọ́n lè ní ọdún tí àwọn ìran báyìí tí wọ́n mọ kàábà níṣẹ̀lẹ̀ báyìí ní kíní nǹkan báyìí wọ́n ń lò àwọn a máa lo ọdún tí sàyàlánìlmọ́ ọdún tí ẹ̀kún omi ṣẹlẹ̀ nínú Mẹ́kà tómi ya wọ kàábà wọ́n a máa lò ó náà wọ́n a máa lo ọdún tí wọ́n jagun ọdún tí wọ́n jagun báyìí so kó wá tó di pé wọ́n wá panupọ̀ padà sórí ámùlì fíìlì ìyẹn lànà pọ̀nmọ́ lò tó fi lọ ámùlì fíìlì ló lò ọdún elérin Abubakar débẹ̀ ó lọ́dún méjì ọdún elérin yẹn lòun náà lò kò yí padà Sayyiduna Umaru ló wá dé nígbà tó ń jẹ kìláfà òun ló wá wò pé èwo lọ́dún elérin ẹjá wá nǹkan míì kí ní yóò lè máa lọ báyìí ní wọ́n á ṣe àgbékalẹ̀ nítorí ẹ jẹ́ ká máa lo ìjírátù nàbí ìgbà tá nàbí kó Mẹ́kà tó lọ sí Mẹ̀dínà ìlà ń lòdì ní anábì kọ́ ló dákalẹ̀ náà àwọn àní àwà ní 14 kìíní kan 14 kìíní kan 1455 1445
láwọn àbáyà rí à ń lọ sí 1446 Sayyidina Umar ló dá kalẹ̀. tó bẹ́ẹ̀ jẹ́ tó sọ kíní kan fún wa zaka sẹ́wọ̀n pé lára òkú ìsìláàmù ní zaka. Zaka ni òpó ẹlẹ́ẹ̀kẹrin nínú Islam. Àwọn míì a sì máa pè ní ìkẹta asámọ̀kẹ́ lára òpó Islam ló wà. Tí wọ́n bá sọ̀rọ̀ zaka ẹni tó wọ́n máa dárúkọ àwọn oríṣi nǹkan mẹ́rin tó bá di bí ọ̀rọ̀ zaka. Wọ́n ní zakatul arisi, zaka lórí nǹkan oko. Wọ́n ní zakatul nukud, yaani zakatul dinar wa dirham. Wọ́n dẹ̀ tún máa ní zakatul hubu zakatul alwurud gold, owó tí wọ́n ná láyé Ànábì yorùbá Ànábì dáadáa, wọ́n ná owó gold láyé Ànábì, wọ́n dẹ̀ ná owó silver. Owó tí wọ́n ná yẹn ìsìláàmù kan ló ṣe, àwọn mùsùlùmí ò ṣe owó títí wọn tánàbì fi jáde láyé. Owó táwọn kèfèrí ṣe ni wọ́n ná, owó tí wọ́n ṣe ní Roman Empire, àwọn Rome, àti owó àwọn fúrísù yẹn Persian Empire, owó yẹn làwọn náà ná nílẹ̀ Lárúbáwá, ìlànà bí náà ná tó fi jáde láyé. Ẹwà tó àmì ìmọ̀ tó wà mẹ́rin pé owó tà ń wí yìí gan, owó tàwọn fúrísù ní àwọn Iran lónìí tó di Iran lónìí Persian Empire, èrè ni wọ́n yà sí àwòrán rẹ̀. Ẹmọ ó dàbí kíní ẹni tó bá ti rí flag àwọn Oòduà nation, Yorùbá nation, ẹ̀nà wọ́n ya kíní kan láì bí orí, wọ́n ní orí Odùduwà àbí nǹkan, dédé bẹ́ẹ̀ ni wọ́n yà sí owó tí wọ́n ná ní èyí tó jẹ́ tàwọn Persian, àwọn fúrísù Ànábì náà tó fi kú o. Owó tàwọn Roman Empire, dínárà àwọn owó gold àwọn Roman Empire l'Ànábì náà, èrè ni wọ́n yà sóhun náà, èèyàn ni wọ́n yà sí nínú àwọn ọba tó ti jẹ làwọn máa ń yà sí owó wọn, wọ́n yàwòrán sí. Àwọn mùsùlùmí ò ṣe owó títí wọ́n jókòó pé ẹwà ẹjá ṣe owó táwa náà máa ṣe kí ni o táà máa ná, èyí táwọn kèfèrí ṣe yẹn làwọn náà ná. Dínárà wọn ni wọ́n ná, díríàmù wọn ni wọ́n ná. Àwọn Rómánì ń pe owó wọn ní solidus, saulidus, solidus ni wọ́n ń pe owó gold wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ná owó yẹn lọ́dún 301, yaani wọ́n ìbí Ànábì Muhammad níjọ́ tí wọ́n ti ná. Ànábì náà dé, ó bá wọn lórí ẹ̀. Owó yẹn náà ni wọ́n ná ní gbogbo ilẹ̀ Lárúbáwá pátápátá. Owó táwọn Roman Empire ṣe látọ̀dọ̀ wọn ni làwọn náà ná, nínú gbogbo ọjọ́ tí ń ṣòwò. Sayyidina Abubakar jẹ́ àlífà kò yí padà, owó yẹn ni wọ́n ná. Umaru jẹ́ àlífà kò yí padà, Usmanu jẹ́ kò yí padà, Ìmáàmù Àlí jẹ́ kò yí padà, Muawiya náà jẹ́ tiẹ̀ bí ó ti jẹ́ kò yí padà. Nígbà tó ṣẹ̀ wá di ìgbà kìláfà Abdulmalik bunu Marwana lọ́dún 75 ìjìrà, yaani 65 years Ànábì ti jáde láyé, ni Abdulmalik ọmọ Marwana ẹsẹ̀ wá pé àwọn èèyàn jókòó pé ẹ wá o, ìsìláàmù ti gbàlú, a ti gbalẹ̀ lọ, ó yẹ káwa náà ti lówó tiwa. Owó àwọn kèfèrí náà yìí tó láwòrán nú, tó lérè nú,
àwọn èèyàn bá sọ ojú pé ẹwà òótọ́ mà ní. Ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe owó ti Islam dínárà àtàwọn mùsùlùmí. Ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ 65 years after the death of Rasulullah sallallahu alaihi wasallam. Wọ́n wá ṣe dínárà àti wọ́n ṣe díríhàmù sí wọn. Àwọn ò wá ya èrè sí torí pé ṣẹ̀ríà ò faramọ́ rẹ̀, wọ́n ya èèyàn sí. Kí ni wọ́n wá kọ sí? Wọ́n wá kọ La ilaha illallah. Wọ́n kọ sí. Wọ́n tún kọ Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad. Wọ́n kọ sára ẹ̀. Wọ́n tún kọ sára ẹ̀ tí Muhammadu Rasulullah. Arsalahu Allahu bil haqqi liyuzhirahu ala dini kullihi walau kari al-mushrikun. Wọ́n kọ sára owó yẹn náà. Wọ́n wá kọ ọdún tí wọ́n tẹ owó yẹn, wọ́n kọ síbẹ̀, àti ìlú tí wọ́n ti tẹ̀, wọ́n kọ síbẹ̀. Ìyẹn ó máa yí padà bí kìláfà bá ṣe ń yí padà, wọ́n á máa change yẹn. Àmọ́ ìyókù yẹn wọ́n ní change ẹ̀. Owó tí wọ́n padà wá ṣe nìyẹn. Àsìkò gbà yẹn ẹ̀sìn Ìsìlámù ti wọ Áfíríkà ní Egypt. So góòdù tí ó wà odò Nile wọ́n discover góòdù ní etí odò Nile. Góòdù yẹn ni wọ́n lò tí wọ́n fi píríǹtì dínárà àti wọn ní ìlú Damascus táàmù sí Dimshaq. Ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ tẹ owó sí Islam. Àmọ́ góòdù tán kó látọ̀dọ̀ Áfíríkà nílẹ̀ Egypt ni wọ́n ti tẹ̀, wọ́n fi print yẹ. Wọ́n wá tẹ̀ tó pọ̀ débi pé owó kèfèrí, owó àwọn Róòmù kò rí bí ráyè rárá mọ́. Bó tiẹ̀ jẹ́ pé quality táwọn tẹ̀njọ́ náà, quality gold wọn kò pure tó táwọn Roman. Gold táwọn Roman Empire táwọn print dínárà tiwọn 99.9% ní pure rẹ̀. Èyí táwọn mùsùlùmí píríǹtì 97% ló fi mọ́. Nítorí pé àwọn ò tí ì mọ̀ ṣe dáadáa, àwọn tí ń fi pẹ́ lẹ́nu ẹ̀ táwọn tí ń píríǹtì tán tí ń sọ̀rọ̀ 700 years. So orí yẹn ni wọ́n wà. Gbàtí kìláfà wá kan Umar ibn Abdul Aziz lọ́dún 99 ìjìríyà tí ń ṣe 89 years lẹ́yìn ká nẹ́bí jáde láyé. Umar ibn Abdul Aziz ló wá kéde fáwọn èèyàn pé ẹ wá góòdù tá ń tẹ̀ owó dínárà wa yìí, góòdù ẹ̀ ò mọ́, kò pure tó. Òun ni wọ́n dẹ̀ máa fi wọn oṣù wọn sàká, ó máa fẹ́ tiẹ̀. Mẹ́sẹ̀sẹ̀ wá tún kìíní yẹn ṣe ló ṣẹ̀ fi wá bọ́ sójú bó ti jẹ kó wà. Góòdù tó bá pure ó gbọ́dọ̀ wọn 4.5 gram lórí scale. Ó pure nìyẹn, á dẹ̀ máa jẹ́ 24 karat. Àwọn kìíní yẹn sàká tí wọ́n ń yọ láyé Ànábì wa Muhammad, owó àwọn Rómánì ni wọ́n fi ń yọ, owó àwọn Fúrúsù ni wọ́n fi ń yọ. Ìsìlámù ṣe owó tiẹ̀. Góòdù àwọn Fúrúsù tí wọ́n máa ya èrè bí orí èèyàn báyìí ni wọ́n yà sí. Ẹ̀pẹ́ àwọn mùsùlùmí ó máa kírun lọ́dún náà tí owó yẹn ó sì máa bẹ lápò wọn. Ṣùgbọ́n gbà tí ó dayé Abdulmalik bin Marwan, àwọn èèyàn wá jókòó pé ẹ wá kíní yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí ẹnìkan bá kọ́lé kalẹ̀ bó ti lè wù kí ilé náà rẹwà tó, àwọn tó bá ń pọ̀ lẹ́yìn àwọn náà níṣẹ́ ṣe lára ilé yẹn. Tí wọ́n bá abandon rẹ̀, tí wọ́n bá ṣiṣẹ́ lára rẹ̀, ilé yẹn ò ní bá gbà mú mọ́. Àwọn tí wọ́n dé lẹ́yìn Ànábì, àwọn náà ṣiṣẹ́ lára ẹ̀sìn Islam, ní Ìsìlámù fi di ẹ̀sìn tá a lè fi yangàn lágbàáyé lónìí. So kí èèyàn máa sọ̀rọ̀ bídíà kọ́kọ́ pa yẹn tì ná. A máa tẹ́nìkan bá sọ̀rọ̀ bídíà lójú tèmi, màá dájókòó, màá wá educate ẹ̀ pé ọ̀rọ̀ òǹdí ẹ tí wọ́n mọ̀ nǹkan tó ń jẹ́ bídíà. Oníwàkúlù bídíà ti ń dọ̀lálà, jòkó ná, jòkó.
ẹ fún lómi ẹgbẹ́ mu mi àwọn àjátìrà bọ́lẹ̀ fún màá bí léèrè béèrè márùn-ún yóò máa tọ̀ sára ń bẹ̀ ó mọ̀ nǹkan tó ń jẹ́ bídíà déètì kàlẹ́ndà yìí jírátà ń lò sáà nẹ́bí ló dá kalẹ̀ a ní rárá ànábì kan ló dá kalẹ̀ kí ni wọ́n ń pè yẹn kì í ṣe bídíà kì í ṣe bídíà kí wàá lápè. Bákan náà ẹ̀sìn Islam ó nídìí ìmọ̀ tí ò bá ti sí ìmọ̀ àwọn èèyàn máa ṣe nǹkan tí ò sí lára ẹ̀sìn Islam ń rò páwọn ń ṣe Islam. Ẹ̀sìn Islam nídìí ìmọ̀ tó yanrantí ìmọ̀ tó jiná ìmọ̀ tó jòkó gidi tó lálàáfíà ẹ̀sìn Islam ó bí fítà sí ó yẹ fà ìmọ̀ kan ṣe Islam o. Al-Islamu dinun bil-ilmi la bir-ra'yi ìmọ̀ ni wọ́n bí ń ṣẹ̀sìn Islam. Ànábì wa Muhammad nígbà tó bẹ̀rẹ̀ kínní nílùú Medina ó stọ́dì àwọn ará Medina dáadáa ó wá wò yí pé àwọn ará Mẹ́kà tí wọ́n wá yìí tí wọ́n wọ̀lú wọn yìí ìjà ó máa wáyé láàrin wọn gẹ́gẹ́ bíi pé lárúbáwá sí lárúbáwá wọn ìgbà tira wọn kí ni wọn àkọ́kọ́ tá Ànábì kọ́kọ́ campaign nígbà tó dé Medina ìrun kọ́ nǹkan ọ̀kan wà tó yẹ pé òun là Ànábì kọ́kọ́ campaign tó kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí tó kọ́kọ́ establish ẹ̀ jára tó dé Medina kí ni nǹkan náà àlòkù wà. Wọ́n create institution of ukuwa brotherhood ìjẹ́ ọmọ ìyá ó sọ fún gbogbo wọn pé alimusulimuna ikwa innamalimuminuna ikwa gbogbo wa pátá pàṣẹ kọ̀tẹ́lì ọmọ ìyá ni gbogbo wa. Àwọn lárúbáwò gbẹ̀rú ẹ̀rí wàá sọ fún mi pé ẹni tí kìí sọmọ ìlú mi káàkiri wàá sọ fún mi pé ọmọ ìyá mi ni lárúbáwò gbọ́ ni kódà tí kìí bá ṣe pé ẹnu Ànábì Muhammad náà ti gbọ́ wọn ò lè gbàgbọ́ àmọ́ torí pé wọ́n tọ̀ sí ẹ̀ ó wá sọ fún wọn pé gbogbo mùmínì pátá tẹ́ bá ti jẹ́ mùsùlùmí lẹ́nìkan bá ti pe la ilaha illallah ẹ ti dọmọ ìyá kan náà ìyẹn ní kálukú wọn wá gbé lọ lé wọn lọ jókòó wọn ronú lé lórí pé àṣọ gbogbo àwọn tẹ́ wá láti Mẹ́kà yẹn ọmọ ìyá wa ni wọ́n ìyẹn ni òfin síjà ni òfin sí wàhálà o ó kọ́kọ́ so wọ́n pọ̀ náà nígbà tó create bond torí pé yes ìrẹ́pọ̀ ti wà ìrẹ́pọ̀ yẹn wá lágbára débi wípé ẹnìkankan wá mú ẹni tí kìí ṣe ìran rẹ̀ nínú àwọn tó wá á wá dì mọ́ á ní látèmi lọ gbogbo tí mo ní àjọ lẹ́ni ẹ̀yìn ògbó Ànábì wa Muhammad. Ìyẹn lẹ fi máa ń gbọ́rọ̀ kẹ́ tí wọ́n sọ pé nígbà tí wọ́n dé Medina pé àwọn kan ń wá wọn ò torí Ọlọ́run wá sí Medina wípé wọ́n ń gbọ́ pé àwọn èèyàn ń gbalé wọ́n ń gbalẹ̀ wọ́n ń gbaṣọ ìtó bíi ni pé gbàrà Ànábì sọ̀rọ̀ yẹn tán gbogbo àwọn tí wọ́n wá láti ìlú wọn tí wọ́n máa ṣọ dání tí wọ́n mówó dání tí wọ́n ní kẹ̀kẹ́ mú dání àwọn táwọn ti ní dúkìá wọ́n la dúkìá wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní bù wọ́n. ó wá jẹ́ kí àwọn èèyàn nílùú tiwọn táwọn náà ti fẹ́ wá tẹ́lẹ̀ tí wọ́n ronú báwo làwọn ṣe máa jẹun náà kálukú yá gbé bàtẹ́ eré wọ́n lọ Mẹ̀dínà. Kò sí ẹni tó mọ̀ ń pa síyáṣà tó tó Ànábì wa Muhammad. Ó ṣètò ó mọ̀ ń pa ètò àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà àwọn sàábà náà táwọn náà bí lẹ́yìn ẹ̀ àwọn náà ṣe àwọn kankan nínú Islam tó rí pé kìíní ẹja tẹlé ìkun ilé ẹja yọ ilé èyí ìjà ṣe báyìí ní Islam fi rí báyìí lẹ́nu. So ọ̀rọ̀ bídíà kò sí bídíà tó bá jẹ́ múnkárà nìyẹn máa takò káfẹ́ bídíà ilé múnkà ilé ìburú pátápátá nínú bídíà bí ikhtilatu nisa'i wa rijal
káwa ní káwọn ká nítorí pé afẹ́ kí nǹkan kó afẹ́ kí ìsìlámù kó ṣe pé kó bọ́rọ̀ làjú mu káwa ní kóbìnrin àtọkùnrin kán máa dùkú tira wọn tàbí kán máa wọ́lù wọ́pọ̀ kán máa wá jó papọ̀. Pàjáde kọ̀ọ̀kan bàbá ṣe ń jùdí lọ yìí láì ní aláǹsà látún náà ń jùdí pàdé ẹ̀ pàjáde eléyìí ní bídíátù tí ò dára rárá ni olókọ mi. Òun la jòkó ní mọ́sálásí táwọn obìnrin wà lẹ́yìn wọ́n fi demarcation lẹ̀ ọkùnrin wà wájú káwọn ni ẹjẹ́ modernize ìbáwọn èèyàn ní nínú ṣọ́ọ̀ṣì káwọn ni yọ gbogbo kí níyàn kúrò ẹ̀ka kọ́ ẹ̀ṣẹ́ kádùkú tuntun ọmọ ìyá kan náà ni wá ọlọ́run ló dá gbogbo wa bídíátù ṣẹ̀níyà nìyẹn. Àmọ́ káwọn àfáà jòkó kí wọ́n gbé akíní kan dá fẹ́sìn yìí ìjẹ́ mọ̀ sí àwọn ni òun àwọn dìde àwọn ni tàjúdù wọn ṣe tàjúdù láyé ànábì kò sí ti ń jẹ́ tàjúdù ẹ̀yin àfẹ́ lọ sọ́ra yín. Ẹni tó wá sí tàjúdù ijó òun ló jí nínú ilé ẹ̀rí tó yẹn náà fi lòrù. Tàràwí bàǹkì kò sí tó ń jẹ́yẹ̀ láyé ànábì kálukú yẹn náà fìlà nínú ilé rẹ̀ ni. Àmọ́ ẹ̀rọ ìyẹn nulẹ̀ ijó ló ti yẹn rí. Òun kan tó ń sọ̀rọ̀ pé bí ní àdádálẹ̀ ni àwọn ọmọ àti àwọn ẹ̀gbọ́n òyìn nínú ilé. Àwọn àfáà kan wá jòkó pé àìwá o ẹjẹ́ àfètò sí kìíní ẹjẹ́ àmọ́ kí ìpapọ̀ nínú mọ́sáàsì ó tún lè ṣẹ̀mí nínú Ramadan. Wọ́n tún wá kí ìtàn wọ́n tún wá ní náà sílò òru èní rákà 20. Gbogbo kìíní yẹn àwọn náà kírètì ẹ̀ lóòótọ́ àmódà ó dà tẹ́sí wa. Gbogbo àwọn tí wọ́n ń dé lójijì yìí lọ́sọ̀kọ̀ òrukàn yìí àìmọ̀kan ló wà lára wọn ìmọ̀kọ́. Ìkan bí mi yóò ní ó ní àwọn àfà à ń ṣe súnà tá ń ṣe kò bá súnà nẹ́bì mú ní bóò ni ò ṣe bá súnà nẹ́bì mú. Ó ní ọjọ́ méje lànẹ́bì wí ọjọ́ keje yóò mọ̀ sábì yìí lànẹ́bì wí. Ṣùgbọ́n súnà táwa ń ṣe ìkómọ táwa ń ṣe yóò mọ̀ sámínú là ń ṣe. Ṣé o ti délẹ̀ ó ní ẹ wá gbọ́n tí ò yí ọ ní tí ò bá yé wọn máa ń ṣàlàyé ẹ̀ fún ni. Ìwọ ò mọ̀ pé àyíká ọjọ́ bí ìgbà tá ń ka owó yìí mú dáadáa o fún gbọ́ ọjọ́ ò rí bí owó bá a ṣe máa ka owó ikọ́ là á ṣe ka ọjọ́ o òun ní ìsìn owó ni mo fẹ́ kà yìí màá ní 1 2 3 àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n ti ka ọjọ́ bẹ̀ ọjọ́ ò rí bí owó. Tó bá jẹ́ pé wọ́n máa ń ka ọjọ́ bí owó máa béèrè question kan lọ́wọ́ rẹ̀ ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ pé ẹ̀sùn náà tó ń ṣe béèrè question kan lọ́wọ́ ẹ̀. Sọ pé ọmọ tá a bí ní last year ní October last year tá a bá fẹ́ ka ọjọ́ bí owó á sọ pé ọdún kejì ẹ̀ nílò lọ́wọ́ yìí. Ọmọ tá a bí ní October last year tó wáyé pé a fẹ́ ka ọjọ́ bá a ṣe ń ka owó á sọ pé kí ni ọdún kejì ló lò lọ́wọ́ yìí ṣé bẹ́ẹ̀ lórí ṣé bẹ́ẹ̀ lórí ṣé ọdún kejì ló lò lọ́wọ́ yìí ṣé ọdún kejì ló lò lọ́wọ́ yìí. Kódà kè tọ́dún kan ọjọ́ ò rí bí owó wọ́n yìí ka ọjọ́ bá a ṣe ń ka owó ọmọ tá a bí lọ tó bá last year adẹ̀wà ní July báyìí ọdún kejì kọ́ nínú lọ́wọ́ o ọdún àkọ́kọ́ ló ti ṣe gíní ló sì lò ó dìgbà tẹ́ ẹ bá bọ́ sí October tẹ́ ẹ tó sọ pé ó ti gbé ẹnu lé ọdún kejì ó ṣe lu ọdún kan ni ẹ wà ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ìrìn àjò ọdún kejì ọjọ́ ò rí bí owó ìka ọjọ́ bí owó ọmọ tá a bí ní jímọ̀ tó lọ ká sọ pé jímọ̀ tó la bímọ̀ kan káwa ànábì wa sọ fún wa pé ọjọ́ keje ní ká ṣe súná rẹ̀ lọ́jọ́ jímọ̀ tá a bímọ̀ yẹn pé ìlú ọjọ́ kan
ó dìgbà tí wákàtí tá a bímọ yẹn tó bá lù ọjọ́ sátidé ká tó sọ pọ́mọ yẹn ṣe kí ni ó lu ọjọ́ kan 24 hours yẹn ó pé ó sì lọ́jọ́ kan nù ẹ wá ka bẹ́ẹ̀ lọ́nà méje so tí ó máa túbọ̀ sí pé ní ìjọ sátidé lọ́mọ yẹn lu ọjọ́ kan kì í ṣe ọjọ́ jímọ̀ tẹ́bí nítawọn ń kà tí wọ́n rí kà ní pé ọjọ́ jímọ̀ tí wọ́n bímọ yẹn wọ́n kà pé ó ti lọ́jọ́ kan so táwọn wá kà bẹ́ẹ̀ pé Friday Saturday Sunday Monday Tuesday Wednesday abẹ́kọ̀ Thursday wọ́n wá ní Thursday ó ti pé ọjọ́ méje wọ́n wá ṣe súná mẹ́fà ni wọ́n kà kì í ṣe méje gbọ́dọ̀ ka ọjọ́ yẹn mọ́ torí pé kèé lọ́jọ́ kan Sátidé lẹ́bẹ̀rẹ̀ sí ká Sunday Monday Tuesday Wednesday Thursday Friday ìjọ yẹn lọ́kọ́ sí yẹn ìjọ kẹjọ tàbí ìgbà yẹn ló kọjọ́ méje ọjọ́ èyí bí owó a kì í ka ọjọ́ bá a ṣe ń ka owó ní mo fi sọ lẹ́ẹ̀kan pé ẹ̀sìn Islam ó máa nídìí ìmọ̀ tó fẹ́ láì jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ó máa kọ́ ìmọ̀ kan káàkiri yóò wù lórí láì tí ó rò pé òun kó mọ̀ dání kò sí nímọ̀ tá ìmọ̀ kan ni. aqulu qawli hadha astaghfirullahi li wa lakum wassalamu alaikum.